nígbàtí wọ́n fi tálíà jẹ ìmáàmù ìlú yálà ó fèrú jẹ́ ni o yálà ó kùfùkù jẹ́ ni o kò sẹ́ni tó mú kó ṣe dìmáàmù ó wá di ìmáàmù tán nìyẹn Ànábì ní kún ìmáàmàn ń jẹ́ àlùkà tí wọ́n bá yàn ọ́ máa jẹ́ ìmáàmù nígbà tó bá dẹ̀ ń jẹ́ ìmáàmù ṣé ńgbà tí àná Muhammad sallallahu alayhi wa sallam tí ń bẹ ní ìmáàmù tí ń bẹ ní aṣáájú ẹ̀sìn ṣerú wà gbéraga ṣerú wà kò sẹ́ni tí ó bí mí tí ń rú pẹ̀lú àwọn sàhábà rẹ̀ nìyẹn. fídíò tí ẹ wò tán yẹn mo fẹ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún yín tí mo sì fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ gbọ́ kí ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí tẹ́ bá wá gbọ́ tán kí wọ́n á mú èrò àti òye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n á mú èrò àti òye àwọn ọmọ Yorùbá kí wọ́n á mú wá fún yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbọ́ tán kí ẹ̀yin náà lè bá a mọ òótọ́ yìí náà máa sọ sí i kó lè bá yé yín ẹ jẹ́ á gbọ́. Mufti Ìwó ó ṣe kọjá yìí púpọ̀ gbogbo ayé ẹ̀yin ìjọba ẹ kìlọ̀ fún Mufti Ìwó ẹ̀yin mùsùlùmí lápapọ̀ ẹ pé Mufti Ìwó kẹ́ ẹ kìlọ̀ fún Mufti Ìwó ìkọjá yìí náà pọ̀ jù ìwà àrífín Mufti Ìwó ìwà pọ̀ jù ní tó da Mufti Ìwó àti Ọba Soun pọ̀ mi ò mọ̀ tí Mufti Ìwó fi lè kọ sórí program ẹ̀ pé warning fún Ọba Soun Ogbomoso in tí Mufti Ìwó tó ń wọ́nu bàbá wa Soun fún mi ò mọ̀ kó tó wá di pé yóò dogun yóò dọdẹ ó ní mo fẹ́ sọ báyìí kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin àgbààgbà kẹ́ tètè dá sí torí tí ó tó nǹkan ní máa ń dogun gbogbo ọ̀nà pátá ni Mufti Ìwó àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ náà ń wọ́nà láti gbà fi ìsìláàmù dá ogun kalẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ọ̀nà pátá ni Mufti Ìwó àti àwọn ẹ̀mẹ̀wà ẹ̀ ni wọ́n ń wá ọ̀nà láti fi ìsìláàmù dá ogun kalẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ dógun ẹ̀sìn sílẹ̀ nítorí mo wo kílípù ní àná níbi tí Mufti Ìwó tó ti wọ aṣọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó wọṣọ wáyé tó dé fìlà dúdú yìí níbi tó ti ń lérí tó ń sọ wípé àwọn òwò ẹni tí ó yọ àbá àtọ́lẹ́á kúrò ní orí múmbàrí Ògbómọ̀ṣọ́ tí ó wàá fi àbíbù síbẹ̀ àwọn fẹ́ wò ó nítorí wá ṣe mílẹ̀ mọ́ mbẹ̀ ni wípé bóyá Mufti Ìwó níbàtàn pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ni yóò sọ fún wa bóyá bìlí pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lagò tó àbílà dìndìnrín tó yóò sọ fún tó fún ní confidence tó fi lè ń sọ pé àwọn òwò ẹni tó fẹ́ mú àbẹ̀ tálíà kúrò lórí múmbàrí Ògbómọ̀ṣọ́ yẹn Mufti Ìwó sọ fún wa ibi tí wọ́n ti pín ta ajá tó ti kan lè mọ́mù tiẹ̀ apá ibi tí ọ̀rọ̀ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ ti gbé kàn wọ́n níwò tí Mufti Ìwó fi wá dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ Mufti Ìwó sọ tí kì í bá ṣe pé ó mọ̀mọ́ fẹ́ dá ogun ẹ̀ sílẹ̀ tó fi lè lórí láyà mọ́ kọ lẹ́tà wípé kí mú odidi ọba àlú ó sọ́ra kó ń wọ́nu ọba àlú ókè tó bá wọ́nu mú bàbá Soun tí wọ́n bá gba wọ́n ní kẹ́dàkùn ẹ béèrè lọ́wọ́ Mufti Ìwó pé kí ló fẹ́ ṣe o ọ̀rọ̀ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ níbi tó gbé kan Mufti Ìwó kò kàn mí ò mọ̀ rárá wọ́n ní wọ́n ń jà lọ́rùn kò kan ara ayé ọlọ́mọlọ́mọ ọ̀hún ò dá ẹ̀yin wá ló ràn yín lẹ́rù lánàá ẹlẹ́ǹgbẹ̀jẹ̀ ẹ̀sìn ṣé kò sí mùsùlùmí nínú Ògbómọ̀ṣọ́ àbí Ìwó ni wọ́n ti wẹ Ògbómọ̀ṣọ́ sí Islam àbí lọ́dún tí Ògbómọ̀ṣọ́ títí ń jẹ́ mùsùlùmí wọn táwọn mùsùlùmí ti ń bẹ́nu Ògbómọ̀ṣọ́ ń bọ́ ni Mufti Ìwó wà jọ tí wọ́n ti ń ṣe Islam ń bẹ̀ tí Mufti Ìwó wá fẹ́ bùgàdà látòdìdí Ìwó lọ́nà fò wá sí Ògbómọ̀ṣọ́ mọ́ wá bá wa ṣèdájọ́ ẹ̀sìn lÓgbómọ̀ṣọ́ tó fi ń sọ wípé ní ẹnìkan ni wọ́n lè fi bẹ̀ ẹnìkan ni wọ́n lè yọ tó pa agbára tí authority tí Mufti Ìwó ní yóò sọ fún wa lórí Islam Ògbómọ̀ṣọ́ tó fi ń ṣe filenge nígbàtí ẹnìkan ò lórí láyà láti wá sí Ìwó wá bá yí pàṣẹ sí tìwó tí Mufti Ìwó wá bùgàdà wá sí Ògbómọ̀ṣọ́ tó fẹ́ máa pàṣẹ àtàwọn lórí láyà yìí sọ pé kí Ọba Soun Ogbomoso gbóhùn wọ́nu Ọba Soun Ogbomoso fún kíni nígbàtí wọ́n fi tálíà jẹ ìmáàmù ìlú yálà ó fèrú jẹ́ ni o yálà ó kùfùkù jẹ́ ni o kò sẹ́ni tó mú ṣe dìmáàmù ó wá di ìmáàmù tán nìyẹn Ànábì ní kún ìmáàmàn
ìjà àlùkà tí wọ́n bá yàn ọ́ máa jẹ́ imam. nígbà tó bá dẹ̀ ń jẹ́ imam ṣé nígbà tí àná Muhammad sallallahu alayhi wa sallam tí ń bẹ ní imam tí ń bẹ ní aṣáájú ẹ̀sìn ṣerúwà gbéraga ṣerúwà kò sẹ́ni tí ó bí mi tí ń rú pẹ̀lú àwọn sàhábà rẹ̀ nìyẹn. Al-Qur'an ní law kunta fazzan galizol qalbi lanfaddu min hawlika. tó bá bìlífù wípé ìwọ lọ̀gá wọn ìwọ lolórí wọn ò ní gbọ́ sí wọn lẹ́nu ó mọ̀ tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ ó mọ̀ ṣe bó ṣe wù ẹ́ wọ́n á pa ẹ́ tì wọ́n á sọ ẹ́ nìwọ nìkan. lórí múbàrí tìlú tí wọ́n ti ń jẹ ìmáàmù ń bẹ̀ kí tọ́líà ó tó dé tọ́líà wá débẹ̀ ó wá ń ṣe bàṣàbàṣà ó ń ṣe yàlàyàlà ń bẹ̀ ọba àwùlú àti gbogbo àwọn ọmọ mi wá láwọn ò fẹ́ mọ́. mufti Ìwó wá ní kí wọ́n kó fò kan nìṣó ó dà pé mufti Ìwó ní mission. gbogbo ẹ̀yin dẹ̀ ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tí aráàlú òkèèrè kan tí aráàlẹ̀ gbọ́ kan jẹ̀mọ́ tó bá lè fò wá láti ìlú ẹ̀ tó wá ń pa àṣẹ authoritatively lé odidi Ògbómọ̀ṣọ́ lórí ọmọ Ògbómọ̀ṣọ́ láti ilẹ̀ yàtọ̀ òkè òkun kìí ṣe ọba nìkan tí wọ́n ń sọ fún pé kó sọ̀rọ̀ ẹ̀ o. ní Nàìjíríà àti ní gbogbo abroad pátápátá wọ́ọ̀dù tí mufti Ìwó tó ń kọ sórí prógráàmù ẹ̀ wípé warning fún ọba Ghandi Ògbómọ̀ṣọ́ kìí ṣe ọba Ghandi ló kọ sí ní sí gbogbo Ògbómọ̀ṣọ́ ìtàlì àtàfà àti pásọ̀ àti gbogbo tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ òun lárákùnrin yìí pè lẹ́jọ́ yẹn. ẹ jẹ́ kí kó jẹ́ kó mọ̀ wípé Ògbómọ̀ṣọ́ kìí ṣe ìlú kéréje táàfà àkátá yóò mọ̀ tó lè halẹ̀ mọ́ o. ẹlẹ́ẹ̀kejì ń bẹ arákùnrin yìí sọ wípé tọ́líà ni olórí ẹ̀sìn Islam l'Ógbómọ̀ṣọ́ kìí ṣe ọba Ghandi. ẹ dákun ní gbogbo ìlú níjọtáyé ti ń jẹ ayé tí èèyàn bá jẹ ìmáàmù àbí ọba ìlú ní ìmáàmù ó wà. ọba Yorùbá jẹ́ mùsùlùmí ọba Yorùbá jẹ́ kìrìsìtẹ́nì Yorùbá bọ̀ wọ́n lọ́ba lónìí ìlú ọba lónìí ilé ọba lólohun gbogbo. ṣé nígbà táwọn ìlú kan tí wọ́n wo wúlígáàsì kan ṣoṣo tí wọ́n gbé adélé lórí tí wọ́n pè yẹn ní ọba ẹ̀sìn tí yẹn ń ṣe rádaràda látijọ́ tó ti wà lórí oyè tó lóun ń jàjẹ ẹ̀sìn ẹ dákun ṣé ẹnìkan bá wọn dá sí pé wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ ṣé ẹnìkan bá wọn fà pé wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ ṣe bí tó wù wọ́n nílùú ìlú wọn ṣe bí ni wọ́n ń ṣe yẹn kí ló wá kan arákùnrin mufti Ìwó pẹ̀lú tá à ń ṣe l'Ógbómọ̀ṣọ́. òun àtàwọn ẹmẹ̀wá rẹ̀ bíi Saidi Shittu wá ní wèrè làwọn àwọn kò wèrè wá s'Ógbómọ̀ṣọ́ láti wá jà láti wá ìpòsì Tọ́líà lé wa lórí pé dandandandan láàfẹ́ akọ̀ Tọ́líà tẹ́nìkan ò mọ̀ rí táwọn tó gbéra rẹ̀ ní pé òun jẹ́ ọmọ wọn sọ páwọn ò mọ̀ rí Tọ́líà yẹn lọ́wọ́ fẹ́ ìpòsì lé wa lórí. ìbájẹ́ pé gbà tí Tọ́líà tó dé orí oyè ó wù àbí ọmọlábí ta ní ò kì bí ẹrú wọn ò ní kì bí ẹrú náà. Yorùbá ní fúnra àwọ̀fà oní òpèrè lẹ́rú. tí Tọ́líà bá mọ ìwà wù tí Tọ́líà bá mọ ìṣeéṣe tí Tọ́líà bá lẹ́kọ̀ọ́ tó bá yẹ pé lóòótọ́ Tọ́líà lo ìmọ̀ lórí múmbàrí Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tí ó gbógun ti. àmọ́ gbà tí Tọ́líà débẹ̀ ẹbẹ́ yìí náà rèé ẹbẹ́ yìí Àjàlá tá ń nà ọ́ tá ń báyé Tọ́líà jẹ́ tí ìbá ṣẹ̀ yìí ṣẹbẹ́ yìí náà lẹ́kọ̀ọ́ kútùbà burúkú fún tẹni ó máa bú bá kó máa bú àwo ṣẹbẹ́ yìí náà lẹ́tí ti kùtì wọ́n tẹ̀tẹ̀ ń tẹ̀ mọ́mú l'Ógbómọ̀ṣọ́ ni ó ṣe dórí akáyín Tọ́líà tó wá dákàrà dégun. ìyẹn kọ́ ni problem mi o ọ̀rọ̀ tí Tọ́líà kọ́ ni problem mi mọ́ bí ó ṣe ọ̀rọ̀ mufti Ìwó gbogbo ayé ẹ kìlọ̀ fún mufti Ìwó wọ́n ní nìyẹn ẹ kìlọ̀ fún mufti Ìwó ọ̀rọ̀ ẹ̀sìn Ògbómọ̀ṣọ́ kò kan mufti Ìwó rárá. àwọn àfáà ń bẹ ní Ògbómọ̀ṣọ́ kẹrin tí wọ́n lè ṣèdájọ́ ẹ̀sìn ìlú wọn kí mufti Ìwó lọ jókòó jẹ́ tó bá bìlí pé owó kan ń bẹ owó wèrè kan ń bẹ lọ́wọ́ ọ̀hún tó ń fẹ́ fi jagun àbí tó ń fẹ́ fi dábìtì náà lẹ̀ bí kùdú láti láìlẹ̀ àti wọ́n gba ẹ̀wọ̀n ní òkú sí. torí pé anabi sallallahu alayhi wa sallam anabi ní dáhà máa yẹ̀rí ìbùkà ilẹ̀ máa la yẹ̀rí ìbùkà ọ̀rọ̀ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ bí agbára àwọn àfọ́ Ògbómọ̀ṣọ́ ṣe ká àmọ́ tó wá jẹ́ pé mufti Ìwó ni ó máa wá bá wọn ṣèdájọ́ ọbẹ̀ kò yé mi. tí mufti Ìwó fún wa kọ èdè àbùkù ránṣẹ́ sí ọba Ògbómọ̀ṣọ́ wípé
kọ́bọ̀ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ àwọn ní ìfọ̀bà Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ tó wà yìí tètè ń gbà ní. Kí mufti Ìwó sọ́ra èmi pariwo báyìí gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá tẹ̀ ń jà fà nínú ìlú kan oríṣiríṣi ẹgbẹ́ ló ń bẹ oríṣiríṣi mọ́níhàjù ló wà ń bẹ àbí kí n pè níjọ tí ó fi yé ẹ̀yin èèyàn ìjọ kan ní tàwọn alákatakítí tó pèrè àwọn ní sàlàfíà yìí tí tọ́líà yìí náà ń jẹ́ kan lára wọn àwọn tó ti lẹ́yìn tó fi dórí ìmáàmù náà rè agbára agídí àtowó agídí tí wọ́n fi gbé débẹ̀ náà rè kì í ṣe pé ojúbọ̀rọ̀ ló fi débẹ̀ ìjọ kan ní tí wọ́n tó pèrè àwọn ní sàlàfíà inú Ògbómọ̀ṣọ́ ló wà Tìjàní abẹ́nu Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ kánrin Kàdìrí abẹ́nu Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ kánrin mùsùlùmí ni wọ́n Amadi abẹ́nu Ògbómọ̀ṣọ́ tó lọ kánrin Nẹ́sífàtì abẹ́nu Ògbómọ̀ṣọ́ tí gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ́ mùsùlùmí bí mufti Ìwó ṣe wá fẹ́ fi sàlàfíyà kọlifáì gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tí ó fi wá jẹ́ pé àwọn ni wọ́n máa pàṣẹ l'Ógbómọ̀ṣọ́ kò yé mi tí ọ̀rọ̀ ẹ̀sìn Ògbómọ̀ṣọ́ fi wá ká mufti Ìwó lára tó ń sọ yí pé ní kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó yọ tọ́líákò lórí múmbàrí tẹ́ mufti Ìwó mọ̀gbà tí wọ́n kọ́ múmbàrí Ògbómọ̀ṣọ́ tí mufti Ìwó mọ̀gbà tí wọ́n kọ́ tí ó máa wá pàṣẹ ń bẹ̀ kò yé mi rárá ẹ wò jẹ̀bi torí àná Muhammad tàbá sọ páwọn sàlàfíà wọn ò sí fún kankan kọjá pé wọ́n wá dógún lẹ̀ tàbá ní kò sí tí ń jẹ́ sàlàfíà kọjá wàhálà àti ìdààmú àti kí wọ́n lè bá ẹ̀sìn jẹ́ wọn àdúrà ni ẹ dákun ẹ̀yin ayé ìjọ mi ìwo àwọn ní alùsùnà wálíjà máa ìjọ mi ìwo ló ń ṣe bíi tiwọn ní gbogbo tí wọ́n bá wà ìjọ mi ìwo ní fagídí sẹ́sìn ìjọ mi ìwo ní mú àwọn èèyàn ní dandan ìjọ mi ìwo ní ń ka àwọn èèyàn ní pápẹ́ dandan gbọ́dọ̀ sí ti wá ẹfẹ́ ẹ̀kọ́ ẹ̀dá kan ọjọ́ mi nínú ayé àbí àwùjọ mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé kálukú ò mọ̀ ṣe tiẹ̀ ẹ wá fẹ́ ẹ̀kọ́ o mufti Ìwó má kọjá yàrá rẹ o má ti orí bọ́nú lọ́kọ́ má bàa gbóòórùn ara rẹ o ọ̀rọ̀ ní jù bá ń lọ tí kìnnì kan bá ń gùn dákun torí Ọlọ́run ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tẹ́yìn ò bá dé oko bàbá ẹnìkan rí ni ó sọ pé kò sẹ́ tó ti bàbá òun sórí gbogbo tí ń gùn ẹ̀yẹ mufti Ìwó wallahi ìsúnmọ́bílà wà á kàn dá ìtàn burúkú kalẹ̀ lórí parí àti gbogbo òwú ni torí kò ní tán láyé Ògbómọ̀ṣọ́ pọ̀ kọjá pé kéèyàn ó kọ lẹ́tà sọba rẹ̀ pé kó sọ́ra rẹ̀ káfà náà kókó mọ̀ tí ń ṣe ẹ sọ fáfà náà gbogbo ẹ̀yẹ yẹn ẹ tètè kìlọ̀ fún mufti Ìwó ogun tó fẹ́ fà yìí agbára rẹ̀ ò lè ka 100 times kò sí tó kan mufti Ìwó pẹ̀lú ọ̀rọ̀ Islam tá à ń ṣe l'Ógbómọ̀ṣọ́ kí mufti Ìwó lọ sọ́ra rẹ̀ tààràtàrà wọ́n ní ìpadà fún nìyẹn ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ salamu alaikum gbogbo wa pátá tá àdíjọ́ ń jẹ́ ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo wa pátápátá òní bó bá sọ̀rọ̀ lóòótọ́ bá wá lè jẹ́ kírísítẹ́nì àmọ́ jẹ́ kírísítẹ́nì o kò jẹ́ kírísítẹ́nì o ó ń lọ̀gá gbogbo wa ń bẹ̀ kí ló kàn ti tiẹ̀ ń bẹ̀ ìtọ́ bá ti fẹ́ náà láfẹ́ sọ́ba àlúwò tí wọ́n máa ṣe tó fẹ́ lu ẹ̀ní sẹ́nìkan yìí lọ́wọ́ ẹ̀wò ni kí wá ló kàn tó fẹ́ bẹ́ẹ̀ wá s'Ógbómọ̀ṣọ́ lásìkò tá a wà yìí tí èèyàn bá jẹ́ ọmọ ọkọ̀ ìlú kan tí ẹnìkan láti ta fẹ́ máa wá fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ́ ọba ìlú yẹn lára tó wá níwọ̀n ṣe sùúrù ìwọ dákẹ́ ó yẹ sọmọ ọkọ̀ ìlú yẹn nìyẹn. Are you ready to score high in your JAMB exams and secure admission into your dream university? It's your time. Don't miss this golden opportunity as Basam College of Advanced Educational Study presents a 7-month intensive JAMB coaching program. We have experienced tutors, conducive environment for learning, and our proven track record will help you aim higher and score big. Accommodation is available for long-distance students. Our people in Akure, Ilaramokin, Ero, Isharun, Ipogun, Igbaraoke, Ibuleshoro, and its environ. Grab this opportunity now. Get ready for a 7-month intensive JAMB coaching program that sets you up for excellence. It is flexible for everyone, featuring morning and evening classes. The 7-month intensive JAMB coaching program is scheduled to start on October 2025. You can join us today at number 38 Ajegunle Street, right beside Freddy K, Ilaramokin, Ondo State. You can also call or WhatsApp this number 0703 671 0638 0703 671 0638. Success starts with the right preparation and your journey begins here. Basam College, raising champions for tomorrow.